bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́. ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò. olùkọ́ àgbà lónìí yẹn. gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí dókè òkun ni wọ́n ń kan sára sí i fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́. olùkọ́ àgbà Láàjì Àbáàsì Ọlọ́run ọba ló rán ẹ. ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kúrò ó dọ̀wọ́ gbogbo wa. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́ la fojú rí o. ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa. ogun ò lè gùn kó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. ohun tó ń ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ ìtàn ní òròyìn gbogbo wọn. olùkọ́ àgbà Láàjì Àbáàsì ikú kan ò ní ẹ̀ pa. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. mo tún kí wa o. mo kí wa bí mo ṣe máa kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi tẹ́ ti lè máa wò mí kedere. ẹ mọ̀ tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Láàjì Àbáàsì tí gbogbo ìlú ń pè ní olùkọ́ àgbà. àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe pọ́n ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. bákan náà mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹyìn ètò ìtàn Yorùbá pátá káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. èyí tó ṣe wípé ẹ̀yin lẹ́ ń dá sọ́rọ̀ wa o. ẹ̀yin gangan ni ìtàn Yorùbá, ẹ̀yin gangan ni Láàjì Àbáàsì, ẹ̀yin gangan ni olùkọ́ àgbà. ẹ̀yin tó ṣe wípé o ẹ̀yin tá a pàjùbà wípé bóò ni ìtàn wa àti àṣà wa bóò ni ò ṣe ní di ohun tí yóò wọ òkun, bóò sì ni ò ṣe ní di ohun tí yóò parẹ́ ní ojú ẹ̀mí wa. torí pé mélòó mélòó nínú àwọn àṣà, mélòó mélòó nínú àwọn ìtàn tó ṣe yí pé ó ti parẹ́, tó ṣe yí pé àgbúrò wọn mọ́ o. ìdí nìta fi ń làkàkà pé bóò ni ìtàn Yorùbá àti àṣà Yorùbá báwo ni ò ṣe ní parẹ́, tó ṣe yí pé ojoojúmọ́ ẹni kí ìlọsíwájú kó mọ bá àṣà wa àti ìtàn wa. èmi kọ́ lẹ̀ ń ṣe é fún o, olùkọ́ àgbà kọ́ lẹ̀ ń ṣe é fún o, ẹ̀ ń ṣe é fún ìtàn Yorùbá, ẹ̀ sì ń ṣe é fún gbogbo ọmọ Yorùbá àtàwọn tá à ń bẹ láyé lónìí ni o àti àwọn ìran tí ń bọ̀ lọ́la. èyí rí bẹ́ẹ̀ nítorí pé kò sí ìtàn kan tá a sọ pátá lẹ́yìn ìgbà tá a bá parí rẹ̀. bẹ́ẹ̀ náà la ṣe máa ń gbé sórí YouTube kó bá máa jẹ́ ogún ayérayé títí láé àti láéláé. bóyá ẹ̀ṣẹ̀ wa ń darapọ̀ mọ́ wa lórí ètò ìtàn Yorùbá yálà fún ìgbà àkọ́kọ́ àbí ká máa rán wa létí pé abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní abala ètò ìtàn Yorùbá. abala àkọ́kọ́ ní abala àmọ̀dájú tá a ti máa sọ fún wa nípa àṣìwé ọ̀rọ̀ tàbá sì gbọ́ ọ̀rọ̀ tàbá sì pa òwe tàbá àwọn nǹkan àmì ńláńlá ní ilẹ̀ Yorùbá. a sì máa ń yànnàná àwọn ọ̀rọ̀ tó bá ta kókó. ẹ̀wárí abẹ́lẹ̀ lẹ́ẹ̀kejì òun náà wá ní abala ìwádìí ìjìnlẹ̀.
léyìí tó ṣe wípé ìtàn tó jẹ́ ojúlówó tí kì í ṣe àlọ́ tàbí àròsọ tàbí àtàmọ́mọ́ àtàmọ̀ tó ṣe wípé nígbà tá a gbé ìtàn wò yẹ́bẹ́yẹ́bẹ́ ni mo kí ọ káàbọ̀ Túndé Ajẹ́lẹ̀ láti UK. bá a ṣe wá mọ̀ pé ẹyẹ kì í fi apá kan fò lónìí ọ̀nà àrà gbátágbà ni màá bá yọ torí pé ìtàn tòní náà ni ọmọ jẹ́ ìparí ìtàn Basọ̀run Gáà tí a ti ń bá bọ̀ ẹ̀jẹ̀ mọ́ pé ọlá àbílẹ̀ kan àti ọmọ méjì káwọn méjì ọmọ wọlé bọ̀ ẹja sí kánkán torí pé ní òní ń jẹ́ Yorùbá ní ẹni abẹ ní ọ̀wẹ̀ òní ni òní ń jẹ́. tó ẹ kú ajálẹ̀ a kú ètò a kú àná ìgbà yóò tún bá wa ṣètò ní. torí wípé ìdí tó fi rí bẹ́ẹ̀ lónìí a rí wípé apá méje iná ní ìtàn táǹbàbọ̀ yóò parí sí ká tó bẹ̀rẹ̀ ẹ̀ tí ẹ̀ kọ́kọ́ já lu àwọn tó ṣe alátìlẹyìn tá a fi rí ìtàn tá a fi rí sọ ẹ̀já kọ́kọ́ lù wọ́n lọ́gọ̀ ẹnu. tó ní ní kẹ́kìlẹ̀sì míì. bẹ́ẹ̀ ni torí pé ó ń jẹ́ ìjọjú nígbà bá pe àwọn èèyàn yìí pé tó ẹ dìde o a fẹ́ bẹ̀rẹ̀ ìtàn báyìí o ẹ wá ṣe agbátẹrù rẹ̀ àwọn èèyàn ó sì dìde káàkiri àgbáyé ẹni. àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Máyọ̀wá láti orílẹ̀-èdè Italy ní Europe lọ́hùn ìgbàgbé Túndé Ajẹ́lẹ̀ ní UK láti Europe ní òun náà wà nílùú London. bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Rahman Fọlọ́runṣọ́ ní USA ní orílẹ̀-èdè Amẹ́ríkà ìgbàgbé bàbá mi Adéolú Adékọ́lá ní USA Amẹ́ríkà náà ni bàbá wà. bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Adéwọlé Àjàní ní USA ní orílẹ̀-èdè Amẹ́ríkà ìgbàgbé Musa Muritala ní UK ní London ní Europe. bákan náà mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Ọ̀dọ̀tun Fámákiwá ní India ní Asia lọ́nlọ́n a rí pé ọ̀nà jìn. bákan náà mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Bọ́lájí Eégúnjọbí ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní USA ìgbàgbé Ògúnyẹmí Ọláyínká bàbá nù nílùú Abẹ́òkúta mo dúpẹ́ ò fún àtìlẹ́yìn ìgbà gbogbo ìgbàgbé Lukman Olújìmí ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní USA. bákan náà ni mo dúpẹ́ ò lọ́wọ́ Olóyè Ọlátẹ́jú Ọláìtàn Davis Basọ̀run ìlú Ìpàpọ̀ ìlú Amẹ́ríkà náà ni bàbá fi ṣe ibùgbé àsìkò ìmúra o ọdún Ṣàngà tí ó wáyé ní ìlú Ìpàpọ̀ láìpẹ́ lágbára ìlú Amẹ́ríkà bàbá wa. bákan náà mo wá dúpẹ́ lọ́wọ́ bàbá mi ò ní ilẹ̀ Ìbàdàn tó ṣe wípé orílẹ̀-èdè Amẹ́ríkà náà làwọn náà wà. Mọ́gàjí Bánkọ́lé Apabí Ẹlẹ́sìn Olóyè Ọláwálé Ọlálérè ní ìlú Amẹ́ríkà Mọ́gàjí Apabí Ẹlẹ́sìn ní ọjà Àbá nìbàdàn nù. ìwọ̀n àgbàgbé ẹ̀gbọ́n mi pàtàkì ní orílẹ̀-èdè Amẹ́ríkà ẹ̀gbọ́n mi ò ní lájì mọ̀dákọ̀ mi àmọ́ gbẹ́gbẹ́ ni mo dúró lẹ́yìn rẹ̀ mo dúpẹ́ o bí n bá wá kí gbogbo èèyàn mo dúpẹ́ lọ́wọ́ Mọ́gàjí Moshood Gbọ́lágadé Akéré Mọ́gàjí Akéré nù ní ìta mẹ́rin ní ilẹ̀ Ìbàdàn bàbá ó ti wà ní ìlú Saudi báyìí torí nígbà mo bá àbá sọ̀rọ̀ lánàá àbá làwọn ò gbéra pẹ̀lú ògo Ọlọ́run. bákan náà mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Ọ̀túnba Mọ́sọ̀bálájé Abímbọ́lá Davis ní ìgbàgbé Mọ́gàjí Abíọ́dún Olúgbòde Alhaji Teslim Abíọ́dún Olúgbòde ìgbàgbé wọn ní ìtàbálẹ̀ Olúgbòde. mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúwo tilẹ̀ Ìwó. bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá mi Ọba Màkàmà Olówùkúta bàbá ń bẹ ní ilẹ̀ Faransé lọ́wọ́ báyìí á sọdún ayọ̀ mo dúpẹ́ o tọpẹ́dá. mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹyìn káàkiri tìbútòrò àgbáyé gbogbo àwọn tá à ń wò àtàwọn tá à ń bá wa ṣe gbogbo ìtàn wa àtàwọn tá à ń ṣe àdúrà fún wa olólùfẹ́ wa nípínlẹ̀ Kwara ni o àti olólùfẹ́ wa ní ìlú Ìbàdàn. mo dúpẹ́ gbogbo àwọn tá a ti ń bá wa bọ̀ láti ọdún 9 sẹ́yìn tá a ti gbé ìtàn Yorùbá tá a ti gbé kalẹ̀ ikú ò ní yà wá o àrùn ò ní yà wá àmọ́ rírì àmọ́ bára wa sí. olùkọ́ àgbáyé náà ni o Lájí Abbas ọmọ méjì torí káta kánkán bí àwọn bàbá sọ̀nà abala àmọ̀dájú tí lórí mú wá. bàbá mo fẹ́ kẹ́ ẹ bá wa sọ ìyàtọ̀ tó wà láàrin adẹ́mu àti akọ̀pẹ. ǹjẹ́ orí igi kan náà láṣẹ tí ń dẹ́mu àti ọ̀pẹ? ọ̀kàrí ọmọ méjì ó rí igi ọ̀pẹ ẹ̀yà igi ọ̀pẹ ọkọ̀kọ̀ ọ̀pọ̀ sọwárì tí máa ń so èkùrọ́ ìlà máa fi ẹ̀yìn tó bá so ẹ̀yìn jàre tí máa ń so ẹ̀yìn ìlà máa ń kọ
ẹ̀yìn tá a bá kọ ohun ìlànà fi ṣe epo pupa láà ń jẹ lọ́bẹ̀. Àwọn tí wàá máa ń kọ ẹ̀yìn wọ́n yàtọ̀ sáwọn tí wọ́n máa ń dá ẹmu. Orí igi náà wọ́n ti dá ẹmu o. Orí igi náà ti máa ń kọ ẹ̀yìn náà wọ́n ti máa ń dá ẹmu. Àwọn tí máa ń dá ẹmu tiwọn nígbà táwọn bá dá ẹmu wọ́n ó lù sára rẹ̀ ni ó sì ti ń bẹ́ẹ̀ tí wọ́n gbé akèrègbè sọ. Àwọn ó gbọ́n gbà bá wá ṣe tán àwọn míì ń bẹ tó ṣe pé níjọ́ àwọn náà wọ́n máa ń tà fúnra wọn. Àwọn mẹ́ta tó pé màá bá sì dá ẹmu tán bá wọ́n ẹ̀sẹ̀ tó lọ tà fún àwọn ẹlòmíì. Alára tó tà. So wá rí ẹmu ọ̀pẹ tẹ́ fi dá ẹmu bẹ́ẹ̀ ṣe ń dá ẹmu lára rẹ̀ náà wọ́n máa kọ ẹ̀yìn lára rẹ̀ kò dira wọn lọ́wọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìgbà tí ẹ̀yìn ọ̀bá so lórí ẹ̀ ni wọ́n sábà máa ń dá kì í ṣe pé nígbà bá ti wá dá ẹmu bẹ̀ tán òun ò ní lè máa kọ ẹ̀yìn mọ́ oyún ọ̀tọ̀. Ṣùgbọ́n ọ̀pẹ kan wá ń bẹ tẹ́ ti máa ń dá ògùrọ̀ òun yàtọ̀ àdápàsí lòun. Àdápa. Tí wọ́n bá fi lè dá ògùrọ̀ lára tiẹ̀ òun kò tó ní àǹfààní kankan tó fẹ́ ṣe mọ́. Sọ wá rà àwọn Ọlọ́bàtálá wọn èé mu ẹmu àmọ́ wọ́n máa ń mu ògùrọ̀ méjèèjì a sì máa jọra wọn rúru wọn ní máa fi yàtọ̀. Nínú pé ẹmu náà tó pé méjì bàbá. Ó pé méjì ògùrọ̀ ń bẹ. A máa pé ẹmu ògùrọ̀. Ó yàtọ̀ síra wọn ọ̀tọ̀ lẹ́mu ọ̀tọ̀ lògùrọ̀. Bákan náà wọ́n ó sì jọ rí lẹ́nu tẹ́ ẹ bá mu wọn bákan náà àmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí wọ́n ti ń dá. Ọlọ́bàtálá ìran Ọlọ́bàtálá kan ò tó bẹ́ẹ̀ kó mu ẹmu èèwọ̀ ni kódà wọn ò gbọ́dọ̀ dán òdò ní ṣùgbọ́n wọ́n lè mu ògùrọ̀. Bó ṣe rí nù ní abala àmọ̀dájú ẹ̀jẹ̀ sáré fẹsẹ̀ kan dé ìlú Ìlọrin lọ́dọ̀ Ajarat Adébísí Ọlọ́sùn ká tó wá bọ́ sí abala ìwádìí ìjìnlẹ̀ ẹ gbọ́ nǹkan kan nínú ìtàn tòní ẹ̀rọ yóò kánjú ni bàbá mi kú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ olóbì kan. Bóyá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Ajaratu Adébísí fún wòsàn ìbílẹ̀ tó péye lọ́dọ̀ Ajaratu Adébísí. Bọ́nà àṣelà ẹ̀dá bá ń forí sánpọ́n láti gòkè jákè ń jábútẹ́ tílẹ̀ ń lọ́ọ̀yìn dàn lórí àṣeyọrí gbogbo. Tọ́gẹ̀rẹ̀ tó ti ń sọ àgbààgbà fúnni jẹ́ so wẹ́rẹ́ kákàríbọ̀ ní òwà tẹ́ràn ti ń ṣe ni. Ìṣòro wo ni wọ́n ní tó rò pé kò látúnṣe? Túnú Ọlọ́run ló déwé Ọlọ́run ló dégbò tó sì fàṣírí lílo rẹ̀ hàn àwọn kan láti ṣọmọ aráyé lóore. Bíi Olúfádé Fọláṣadé tó ń jẹ́ Ajaratu Adébísí Ọlọ́sùn ti wà tipẹ́ tó sì jẹ́ wípé omi ni aṣẹ̀dá ní kí wọ́n fi máa ṣèwòsàn. Bí wọn náà bá fura pé tí ń ṣẹlẹ̀ sí ọ yìí ṣojú lásán má bora rẹ mọ́lẹ̀ o yára tètè lọ kàn sí ìyá Ọ̀ṣun Ajaratu Adébísí ẹni Ọlọ́run yàtọ̀ sáwòṣe o ẹni rí Olúfádé Fọláṣadé Ajaratu Adébísí ní nọ́mbà 330 Alimi Road Ọlọ́jà Ìlọrin nípínlẹ̀ Kwara ẹ sì lè pe Olúfádé Fọláṣadé Ajaratu Adébísí sórí 08127152319 08127152319 Ajaratu Adébísí àlàfúnfúngbò nítòsùn. Bó ṣe nínú kákàsí Ajaratu Adébísí ní nọ́mbà 330 Alimi Road Ọlọ́jẹ̀ ní ìgboro ìlú Ìlọrin tàbí ká pè wọ́n sórí òǹkà ẹ̀rọ wọn +2348127152319 àbí ká sì kàn sí wọn lórí WhatsApp wọn pẹ̀lú. Ọmọ méjì àtòdébi iṣẹ́ Yorùbá sì ta bá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe ìlú wo la wà láti ọjọ́ mélòó kan. Bàbá mi ẹ̀sùn ń lọ Ọ̀yọ́ ìlú Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà olókìtì bá yàn lẹ́rù bàbá. Ẹ máa gbọ́ ẹ̀wà èdè Yorùbá.
dáa tẹ́ ẹ bá ti gbàgbé járan wa létí pé ìlú Ọ̀yọ́ náà la sì wà ó a wà lólùlú ilẹ̀ Yorùbá ọ̀tọ̀ lórírun ilẹ̀ Yorùbá ọ̀tọ̀ lólùlú ilẹ̀ Yorùbá tá a bá sọ̀rọ̀ nípa orírun ilẹ̀ Yorùbá àmọ́ dákọ̀ Ilé Ifẹ̀ àmọ́ tá a bá sọ̀rọ̀ nípa olúùlú ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ Aláàfin ni mò ń kiri o níbi tí ọba gbogbo ilẹ̀ Yorùbá ọba ńlá tí ń fọba jẹ ọba tí ń gba ìdọ̀bálẹ̀ ọba tí ọba kan ò sì gba ìdọ̀bálẹ̀ rẹ̀ rí. ọmọ kùdíkù gbọ́dọ̀ pa àrùndárùn gbọ́dọ̀ ṣe òkòtòkù gbọ́dọ̀ ṣe bàbá yín. ọ̀dà tá a bá ti gbàgbé o kárán wa létí pé ìtàn Basọ̀run Gáà ni à ń bá bọ̀ tá a sì bá dé apá keje ní òní torí pé apá kẹfà ńlá ti sùn ní àná. tí gbàdéjà tí kò dé bá bẹ ní ọwọ́ ẹ̀ àbí Ọ̀yọ́. ṣé ẹ gbàgbé pé mo ní kí Aláàfin má jẹ́ ó gbé ohun tó gbéṣẹ̀ ó ṣe àṣeyọrí ńlá méjì tí àwọn akẹgbẹ́ rẹ̀ wọn ò ṣe lẹ́yìn tó mú kí akùdé ọba ìṣèjọba Ọ̀yọ́ lẹ́yìn ìgbà tí Basọ̀run Gáà jájọba gbà tó sì gbé ìjọba ológun lélẹ̀ nílùú Ọ̀yọ́. àṣeyọrí àkọ́kọ́ ni wípé ó pe àwọn akẹ̀yọ́ papọ̀ pé ẹ wá o tá a bá jí lójú oorun tá a bá gbé ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kun mo fẹ́ joyè mo fẹ́ jọba èmi mo ní gbá Basọ̀run Gáà yóò pa ìran wa rẹ́. ó ṣe àṣeyọrí nípa wípé ó kó wọn pọ̀ àwọn tẹ́nu wọn kò wọ́n sì ṣe ìpàdé ìdákọ́ńkọ́. ẹlẹ́ẹ̀kejì ni wípé ó rí èèyàn ó ráwọn akọni láti gbé dìde láti lọ kojú Basọ̀run Gáà ṣe àgbàgbé yìí pé nígbà wọn lọ sílé Basọ̀run Gáà wọn ráyè nínú Basọ̀run Gáà ló ń dè àmọ́ àwọn ẹni náà wọn ọ̀bọ ajá tó wọlé ẹkùn wọn ó fi ẹ̀jẹ̀ wẹ̀ àmọ́ Aláàfin májò gbèsè àṣeyọrí ó sọ Basọ̀run Gáà di arọ ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́sẹ̀ àmọ́ àlàáfíà sì ń bẹ lára ẹnu pé kò lè dìde ni àmọ́ gbogbo ìlú ọ̀mọ̀ gbogbo ìlú ọ̀mọ̀. kó lè bá a dá kan ni kó bá aládé ó lè rí òun jẹ ní Ọ̀yọ́ máa láàfin òjò pàṣẹ kẹrẹmádé ọmọ Àtìbà. ọ̀dà tí àgbàgbé yìí pé ẹni tó dán wò tó rò pé òun lè bìjà iná ẹ̀ ni ọmọ Ládẹrin tí wọ́n ní ó lọ dáàbò bo ilẹ̀ Ìgbòmìnà èyí ń Pásin tó ń ṣe bábábábá Àfọ̀njá tó àpàdé Ààrẹ Ọ̀nà Kakanfò sílùú Ìlọrin. Pásin ni baálẹ̀ Ìlọrin ẹlẹ́ẹ̀kejì torí Ládẹrin ni baálẹ̀ àkọ́kọ́ nílùú Ìlọrin. nígbà tó dẹ̀wò tó gbé Basọ̀run Gáà fi gbógun tì nílọrin ó fẹ́ ọjà jẹ wọ́n lákọ̀ọ́kọ́ àmọ́ lẹ́lẹ́ẹ̀kejì wọ́n lé ó sá lọ nígbà tó sì sá lọ sílùú Ọ̀lá wọ́n ní wọ́n lọ gbé orí rẹ̀ wá ń bẹ̀ wọ́n jagun lóòótọ́ wọ́n mú láàyè léyìí tó lòdì sí òfin wọ́n pa wọ́n sì gbé orí rẹ̀ sínú igbá mojo ìwà yìí pé Àfọ̀njá ń bẹ ní Ìlọrin nígbà wọ́n gbé orí bàbá rẹ̀ dé èyí ìloro tó mú padà lọ sí Ìlọrin tó sì ń wòye pé ọjọ́ iwájú ń bọ̀ tọ́wọ́ ọmọdé ọ̀bá ti bá ìkú dà kò lè bèrè kú tó pa bàbá rẹ̀ ìfẹ́ ká fi pamọ́ o nínú ìtàn Basọ̀run Gáà bí mo ṣe sọ lánàá àti mo ṣe mẹ́nu bà fẹ́rẹ́fẹ́ lónìí torí bàbá fẹ́ sọ ìtàn yálà Aláàfin Awólẹ̀ ni o ìtàn ìlú Ìlọrin ni o àbí ìtàn Àfọ̀njá ni o tí ì gbọ́ nǹkan kan. nílálẹ̀dẹ̀ Ọ̀yọ́ òkú Àlàkẹ́ ọmọ àpòpóràlú fún àbámẹ́rin sí wọn ògbóhùn erin ni Ajísọlá ọmọ àjòwú yọkọ lẹ́nu òkú ọmọ àtàkùn. ṣé àgbàgbé pé Basọ̀run Gáà wò pé ta ló kù tóun ó gbé sí orí àpèrè ó wá rí i pé ẹnìkan tóun rò pé òmùgọ̀ èèyàn èyí tí làákàyè rẹ̀ òkun tóun lè gbé sórí àpèrè tóun tún lè ríyàn jẹ òun náà ni Akẹ̀yọ́ Abíọ́dún Adégòólú torí wípé jẹ́ẹ́jẹ́ ní lọ láì mọ̀ yí pé paramọ́lẹ̀ kọ̀rọ̀ ọ̀wọ̀ sí agbọ̀nforónú ni jẹ́ẹ́jẹ́ ní lọ kèé tọ̀yàn kèé ṣe bí tẹ́ bá wí náà ni kódà kò bá wọn lọ́wọ́ sí ọ̀tẹ̀ láì mọ̀ pé òun ni alága àwọn Akẹ̀yọ́ kọ̀yà. ọmọ agúnyẹ́ bá mi epo nílé oníkan ọmọ ogun ọ̀la mo dúró ọwọ́ mi ò tó sí mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò. ṣé ẹ gbàgbé pé gbàrà tí Akẹ̀yọ́ Abíọ́dún Adégòólú tó di Aláàfin Ọ̀yọ́ ọba Adégòólú Abíọ́dún ó kọ́kọ́ gbé ìlànà kan kalẹ̀ láti dá àwọn ọ̀tá mọ̀ nínú ìdílé ọba àti ọ̀rẹ́ ó dojú ọ̀rọ̀ rú mọ́ wọn lójú báyìí ni àwọn kan ṣe ń bá jà yìí pé owó tí Basọ̀run Gáà ń gbé fún tó bá ti dọ̀bálẹ̀ àwọn ọmọ pín bẹ̀ bẹ́ẹ̀ làwọn kan ń bá jà yìí pé ìwọ tá a rò yìí pé ó dìde kí gbogbo wọn gbárùkù tì ọ́ ìwọ náà lọ ń dọ̀bálẹ̀ báyìí ni Aláàfin Abíọ́dún Adégòólú ló ṣe dá àwọn èèyàn tiẹ̀ mọ̀ àmọ́ ó sì tó fi síkùn. níkọ ọmọ olókùn ẹṣẹ Ọ̀yọ́ ilé ọmọ abọ́bajọ́kóṣó ẹ̀yin lọmọ abọ́bajáró oníkọ̀ jìfà tán ìbùsùn yọ bí arúgbó abúyẹ́ pupa fàlejò pupa sálùdó ṣẹbẹ̀ pupa fàlejò pupa. ó dá sí ìgbàgbé pé mo ní pé ìdọ̀bálẹ̀ yìí kò fi jẹ Basọ̀run Gáà ní ìyà àmọ́ mo sì sọ pẹ̀lú wípé tọ́lọ́n bá fẹ́ kẹ́yàn
obìnrin rere ni ó fi tì í. Mo sọ fún wa ipa tí aya bá kó nípa mímọ̀ fún ọkọ rẹ̀ ní ìmọ̀ràn àti máa fún ní sùúrù pé bàbá bọ́wọ́ ẹni ò bá tí ì tèkú da o ìyá máa ṣe sùúrù o. Ṣé ẹ wàá gbàgbé pé ó dúró ti ọkọ rẹ̀ débi wípé òun lọkọ rẹ̀ rán sí oníwọ́njọ dá ète tí ọkọ rẹ̀ sì rán sí Basọ̀run Gáà yìí pé lọ sọ fún un pé ó rẹ̀ mí o ìní lè wá sílé rẹ̀ àfẹ́ Basọ̀run Gáà láti wá kí títí Basọ̀run Gáà sì gbà pé kó sinmi tó bá ti ra ẹ̀ bá ti yá àkúlẹ̀ ní kó kú ó kú gbọ̀ tẹ́lẹ̀ ìgbà tí ò wá lẹ́yìn tí Basọ̀run Gáà sì fi iná sí orí òrùlé sùn. ṣé kó lè bá a dìjà kó lè bá a dá a kan ni kọ́ba aládé ó lè rí òun jẹ ní Ọ̀yọ́ máa láàfin òjò pàṣẹ kẹrẹ má dé ọmọ Àtìbà. Babaláwo ló dín bá pé kí wọ́n bá kù ṣe rìnrìn. ṣé àgbàgbé pé ètè ńlá ló dá o nígbà tó kú ọgbà ìlú Akálà lọ lọ́dọ̀ baálẹ̀ olóko rẹ̀ Adégòólú láti bẹ̀ ni wọ́n ti ta àtàrẹ tí wọ́n sì lọ sí ìlú Àjàṣẹ́ lọ́dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yábí tí ń ṣe olórí ẹ̀ṣọ́ Aláàfin Ọ̀yọ́ ibi tá a bá dé lánàá nù ká tó lọ sùn. Ọ̀gbọ́gbà àjọ̀dó Adéwìnbí Òṣàkẹ́kẹ́ Adéwìnbí Òkọ́ture Òbàbàjà tí gbogbo ọmọ ọba Ọ̀yọ́ ń kù. Èjì ọ̀bọ̀rọ̀ aládélẹ́yẹ Àkàndé ọba jíjẹ́ èbó ṣèlérí ọba tá a rí ká akákólákó tá a kọ́bà lọ́ba akápàtà lórí àgbà. tó ẹ wá kó àbọ̀ sí apá keje èyí tó wá fẹ́ ká fara balẹ̀ o ká wá tó wá gbọ́ ìtàn àwa tá a bá ń wò wá ẹ̀wá náà mọ bá wa ṣe ẹ̀ káàkiri tìbútòrò àgbáyé àti nínú gbogbo agbo gúrùpù tí a bá wà ẹ máa bá wa jù sí i ẹ fẹ́ fara balẹ̀ ẹ wá gbọ́ ìtàn ńlá ẹ wá gbọ́ apá keje ká wá kó ẹ̀kọ́ ká sì wá kọ́ ọgbọ́n ẹ rí gbogbo jáwọ́ ń bẹ̀ láyé táyé wí jáwọ́ ń bẹ̀ jáwọ́ nù tí ọ̀dà tó lóun ò ní gbà ẹ fi ilẹ̀ tí kú bá dé ọwọ́ nìkan kọ́ ní ọjà o yóò já ẹsẹ̀ gan pẹ̀lú yóò já ẹsẹ̀ torí wípé ilé ayé tá à ń wò yìí ọlọ́run ọba ló ní ọlọ́run ọba ló lọ́gbọ́n ọlọ́run ọba ló nímọ̀ ọlọ́run ló lágbára díẹ̀ báyìí ló fún àwa èèyàn àwọn alágbára ànádà tẹ́ bá lọ tú sàárè wọn ẹ ní rí ẹran ara wọn bẹ̀ mọ́ eegun lásán lẹ́ẹ̀bà díẹ̀ báyìí lẹ́ẹ̀bà nínú eegun ara wọn kí wàá láyé ayé nù bẹ́ẹ̀ ni a bá sì ti wọnú sàárè o tí wọ́n bá ti kú tán tó ti jẹrà tó ti di eegun àyàfẹ́ tí wọ́n bá sọ fún pé eegun lágbájá la kó wá ẹ̀ ní ìdààmú mọ́ eegun òkú ọ̀yàtọ̀ síra wọn ìyàtọ̀ tá a lè mọ̀ ní wípé ìhà méje tẹ́lẹ̀ ní obìnrin ni ìhà mẹ́sàn-án tẹ́lẹ̀ ní ọkùnrin ni ọ̀tá ò níta tó lè dámọ̀ nu tí ọba sì tí ìjẹrà kọjá abẹ ni sílẹ̀ ayé ọ̀hún wá nù gbogbo alágbára ẹ ṣe jẹ́ẹ́jẹ́ o ẹ máa rántí yí pé Basọ̀run Gáà ṣe sáà tiẹ̀ náà lọ́yọ̀ọ́ Basọ̀run Gáà ṣe sáà tiẹ̀ lọ́yọ̀ọ́ Ìyálóde Ẹfúnṣetán ṣe tiẹ̀ nìbàdàn o Ògèdèǹgbé ó lo sáà láàrin Ìjẹ̀ṣà sáà ti gbàgbé Fábùnmi Òkè Mẹ̀sí tàbá dérìn ọlọ́gbẹ́ láńkọ́ Ògúnmọ́lá ńkọ́ Kúrúnmí ńkọ́ bàbá mi Aláàfin Àtìbá ńkọ́ Ìbò Olúyọ̀lé wọn ò lọ́jà lọ ikú lọ pa wọ́n ikú ni òpin ẹ̀dá lásìkò táwọn Basọ̀run Gáà ti dé ògóńgó ọlá rẹ̀ ògo rẹ̀ ti tàn kò sí ìkankan tó kù mọ́ ó ti pọba Ọlọ́run nìkan ló kù tó yẹ kó pa níbi tí agbára àti ọlá Basọ̀run Gáà ti pọ̀ dé ó pa ọba jayé èyí tó kù ní pé kó pa Ọlọ́run kábà lè mọ̀ yí pé kò sí irú Basọ̀run Gáà. ọjọ́ tí wàá dalẹ̀ fún Basọ̀run Gáà ọ̀pọ̀lọpọ̀ àwọn ayinba la máa ń pè ìyàwó àwọn ọba tí wọn ò rójú ọkọ wọn lẹ̀ mọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ fẹ́ wọ́n ti ń sá fún Basọ̀run Gáà wọ́n ti ń kúrò nílé Basọ̀run Gáà lọ́wọ́ àmọ́ àwọn tó nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n dúró tì í ṣùgbọ́n ẹ máa wò yí pé Aláàfin Abíọ́dún ó ń fura nígbà tí ń lọlé Basọ̀run Gáà yìí pé nínú ẹni tó Basọ̀run Gáà nífẹ̀ẹ́ lòun wà ó ti pẹ́ kóhùn ó tó dé orí àpèrè lòun ti fojú kan Basọ̀run Gáà kẹ́yìn àmọ́ òun máa ń rí ní ọ̀ọ́kán ni níbi tí ó jókòó sí tẹ́ḿbẹ́sì ká aṣọ tóun bá ń wò òun ò láǹfààní àti súnmọ́ ní gbogbo ìgbà orí ìjókòó ni ó ń fura pé a jẹ́ pé nǹkan kan oró kan ti mú
oró kan ti mú bàbá tí ẹ sì gbàgbé wípé Aláàfin Májèógbé tọ́nà oníṣẹ́ ikú sí Basọ̀rún Gáà òun àti Adégòólú wọn jọ súnmọ́ra ó ṣeéṣe kí Adégòólú kọ́ mọ̀ Aláàfin Abíọ́dún Adégòólú kọ́ mọ̀ iṣẹ́ tí wọ́n rán àmọ́ ńgbà táwọn tí wọ́n rán lọ bọ̀ kò lè jẹ́ kó dá lójú àmọ́ níbi tí ẹ̀gbọ́n rẹ̀ tí ń ṣe bàbá rẹ̀ Aláàfin Májèógbé òun náà ó fẹsẹ̀ lé lẹ́yìn ìgbà tó ti wòye pé ète logun jíjà tó ti kọ́kọ́ lu ète. nígbà tí Aláàfin Abíọ́dún Adégòólú tó dé ìlú Àjàṣẹ́ lọ́dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá kẹta torí Ọ̀yátọ́pẹ́ ló jẹ sí kejì Ọ̀yátọ́pẹ́ sì ní ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ ni. nígbà tó wá dé ọ̀dọ̀ rẹ̀ tó kí inú rẹ̀ dùn gẹ́gẹ́ bí ìlànà nílẹ̀ Yorùbá èèwọ̀ ni kí Aláàfin ó ránṣẹ́ sí Kakanfò yìí pé wàá lo ogun o kí Kakanfò ó kọ̀ kí mo wí èèwọ̀ ńlá ni gbèlè ìtàsẹ́ wípé Aláàfin ò tiẹ̀ tó wá ránṣẹ́ Aláàfin fúnra ẹ̀ lọ́lọ́ sọ̀rọ̀ pé yóò le pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ilẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yábí nílùú Àjàṣẹ́ ló fi gba ogun ọba rẹ̀ nígbà wọ́n gbógun ọba tán wọ́n jókòó baálé Àkàlà náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àmọ́ ní tí ò dájú ni wípé ṣé baálé Àkàlà ó ní ọ̀tún Kakanfò kò dájú ìwádìí tí ìṣèwádìí débẹ̀ torí èyí tẹ̀mí ọ̀bá mọ̀ èmi èé sọ o èmi èé ṣe àwọn aláàlọ́ kò dájú àmọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sì kó ipa pàtàkì nínú ogun tí wọ́n fẹ́ jà. ó dáa bàbá o ẹ fọkàn balẹ̀ ìdáṣẹ́ ni wípé ìlú Ọ̀yọ́ ṣòro ká gbé ogun wọ̀ o àwọn ọmọ Basọ̀rún Gáà sì wà káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá èmi Ààrẹ Ọ̀nà Kakanfò mo lágbára lóòótọ́ láti gbé ogun jáde àmọ́ ìṣòro kan tá à ní ni wípé tí n bá fẹ́ lo ogun ẹ̀yin náà lẹ́ẹ̀fún mi láṣẹ kí n lọ láàrin òṣùpá mẹ́ta kí n sì padà bó o ní í ṣe wá lo ogun tí Basọ̀rún yín ò ní mọ̀ pé mo fẹ́ lo ogun so tún níbi tí ó lè sí. Basọ̀rún Gáà tún gbọ́dọ̀ mọ̀ bóyá Kakanfò fẹ́ lo ogun. yọmọ nígbà ọ̀rọ̀ wá rí báyìí ọwọ́ àdì wípé ká jókòó ká ṣèpàdé bó o la ṣe fẹ́ jagun ibẹ̀ wọ́n ti wá wòye pé tá a bá fẹ́ pa ejò ẹ má jà á gé nírù ká gé lórí ṣé wọ́n wàá lọ bó Basọ̀rún Gáà ni pé ọ̀dà torí àwọn ọmọ ogun rẹ̀ Basọ̀rún Gáà yẹ̀ sólé rẹ̀ yìí ń fẹ́ kò ṣeé ṣe ajáwo ni ó wọlé ẹkùn tí ò ní fẹ́ jẹ̀wẹ̀ odò òdì àṣà ò ní wọlé gbẹ̀yẹlé ìdáṣe ni wípé gbogbo ìlú tí àwọn ọmọ Basọ̀rún Gáà wà àti àwọn jagunjagun rẹ̀ á rán sí abẹ́lé sí gbogbo àwọn baálé àtàwọn ọmọ ogun á fi àròkọ ọba lé gbogbo wọn lọ́wọ́ ní ọjọ́ báyìí gbogbo ọmọ Basọ̀rún Gáà àti gbogbo àwọn ìlàrí rẹ̀ tán bá rí pípa ní. báyìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ kùrù kẹ́kẹ́ o tó ṣe yí pé Aláàfin Abíọ́dún Adégòólú ó padà sí ìlú Ọ̀yọ́ nígbà ilẹ̀ bora wọ́n tún fi òru wọlé ó padà sí ààfin nígbà ó di àárọ̀ ọjọ́ kejì ó lọ sílé Basọ̀rún Gáà ó tún lọ nà tán bàbá o ẹ ṣé o mo dúpẹ́ o tẹ̀tí ẹ̀fọ́rọ́ mi nígbà tó rẹ̀ mí ara mi ti yá o ara mi ti móko. ara mi le ju tàlẹ́ lọ. kó larọ ta o. Ọlámilékan gbogbo nǹkan tí wọ́n fi ń ṣe àwọn sinimá àwọn baba ńlá wa tí wọ́n èjó yàwọn èèyàn ní tí wọ́n kàn mọ́ sọ̀rọ̀ bàbá wa bíi pé àwọn bàbá wo ò tiẹ̀ gbìyànjú wọn ò lọ́gbọ́n wọn ò ní làákàyè wọ́n kàn rò pé bóyá a fẹ́ lọ jagun ọ̀yẹ̀ ǹso ọjọ́ kan náà ni wọ́n á máa fi ọdún kan palẹ̀ ogun míì mọ́ o ogun ẹ máa fẹ́ lo ogun ńlá ẹ̀mí àmọ́ gbà wọn tó bá kéré jù lóṣù 5 sí 8 láti fi palẹ̀ ogun mọ́. àmọ́ ìdẹ́kẹ́ wá ya Aláàfin Abíọ́dún Adégòólú lẹ́nu nígbà tó padà dọ́yọ̀ bó ṣe fi Ọ̀yọ́ sí kọ́lọ́ba nígbà tó di ọjọ́ ìpàdé láti fún àwọn akẹ̀yọ́ yòókù àtàwọn alátìlẹyìn rẹ̀ ní èsì àwọn akẹ̀yọ́ pọ̀ ju bó ṣe rò lọ o gbogbo àwọn akẹ̀yọ́ tí wọ́n ń jà sówó púpọ̀ nù wọn wọ́n ti darapọ̀ mọ́ wọn nígbà tí ó di àsìkò ìpàdé Àólẹ̀ òun náà wà ní ìpàdé. Àólẹ̀. bẹ́ẹ̀ ni Àólẹ̀ kan náà òun náà àgbàjá láàfin. Àólẹ̀ àfẹ̀pẹ̀jà ọba àfẹ̀pẹ̀jà. ó kéré
ó kéré ńgbà náà ọ̀dọ́ ni ṣùgbọ́n wà nípàdé àwọn Ọ̀yọ́mèsì wá wọ́n rúgbọ́ sọ̀rọ̀ pé kùrú kẹ́kẹ́ ibi tẹ́ ti ń ṣègbáradì tẹ́ ń ṣègbáradì ogun ní kọ̀rọ̀ wọ́n mọ̀ nígbà wọ́n wá bá Aláàfin Adégoolú tó Aláàfin Adégoolú afura o kí ni ń ṣẹlẹ̀ o Aláàfin Adégoolú òṣìṣẹ́ tó àsìkò tó o mo fẹ́ gba Ọ̀yọ́ lẹ̀ lọ́wọ́ ọba Ṣọ̀ún Gáà bí kú ṣe ń pa yín ní ń pa mí sọmọ pé ń panú àwọn Ọ̀yọ́mèsì kí sì ń panú àwọn ọba wọ́n sì gbà àwọn Ọ̀yọ́mèsì ṣe àtìlẹ́yìn fún Aláàfin Abíọ́dún Adégoolú sórí pórí wọ́n ti pé sọ rántí pé àwọn Ọ̀yọ́ àti àwọn Ọ̀yọ́mèsì iná àwọn ṣe àtìlẹ́yìn ńlá fún ọba Ṣọ̀ún Gáà kọ́lọ̀ ó tó wá fojú wọn dá pé àìborí adéjà kó gbé ni ẹnìkan yìí borí adéjà kó gbé ni nígbà orí báyìí Aláàfin Abíọ́dún Adégoolú sọ fún wọn nípa ibi tí wọ́n bá ìpàdé dé pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò inú wọn sì dùn wọ́n ṣe àtìlẹ́yìn òtítọ́ àti òdodo bẹ́ẹ̀ wọn ò sì dalẹ̀ Aláàfin Abíọ́dún Adégoolú gbogbo wọn sì rọra ṣe ní mẹ̀lọmẹ̀lọ bẹ́ẹ̀ wọ́n ń dọ́gbọ́n kó nǹkan ogun wọlé tẹ́ ń kó nǹkan ogun wọlé tí ìgbáradì ogun ń lọ. láti wá bàbá Ṣọ̀ún Gáà jà tá a bá tiẹ̀ pa gbogbo àwọn èèyàn rẹ̀ tí ń bẹ ń ta ẹnìkan ń bẹ nílùú Ọ̀yọ́ tó ṣe pé àbúrò ọba Ṣọ̀ún Gáà ní alágbára tààràtààrà ni ó burú bí àpárá tí bá ń bẹ bá Ṣọ̀ún Gáà gbà pé ogun ṣẹ́ Aláàfin Abíọ́dún Adégoolú wá rẹ́sẹ́ pé Olúbú tí ń ṣe àbúrò bá Ṣọ̀ún Gáà Olúbú wá o abẹ́gbọ̀n rẹ̀ jà o torí wípé ó ti tó o mọ̀jọ́ Ọ̀yọ́ bàjẹ́ o tí Ọ̀yọ́ bá fi lè bàjẹ́ orúkọ tiẹ̀ náà ń bàjẹ́ nù àmọ́ tí bá Ṣọ̀ún Gáà bá kú tán ìwọ láàfin jẹ bá Ṣọ̀ún inú Olúbú dùn èrìnkàrè lé ọwọ́ àjọba òun náà ti ń wápò inú rẹ̀ dùn pò lòun ó tún jẹ bá Ṣọ̀ún wọ́n fi lọ́kàn balẹ̀ wọ́n fi Olúbú lọ́kàn balẹ̀ nígbà ó di ọjọ́ pé Ọ̀yá bí Ààrẹ Ọ̀nà Kakanfò àti baálẹ̀ Àkàlà Adégoolú wọ́n gbé ogun ńlá wọ́n bẹ̀rẹ̀ sí ní ja ogun wọ́n pa gbogbo àwọn ọmọ bá Ṣọ̀ún Gáà àti gbogbo ìdílé rẹ̀ wọ́n ṣẹ́gun o torí pé òjijì wọ́n ká wọn mọ́ àkámọ́lé ni ọ̀pá àwọn ọ̀mọ̀ pé wọ́n fẹ́ jà gbogbo kálukú ìlú ń lọ gbogbo àwọn tó sì fẹ́ jà aṣọ ogun idà gbogbo ẹ̀ ọfà ní bẹ lábẹ́ agbádá òjijì nígbà wọ́n rí i pé wọ́n sùn tán lóru wọn ò fi mọ́ ń bẹ̀ o tèèmọ́ ìyàwó wọn tó lóyún ni wọ́n pa tí wọ́n lanú wọn pé àwọn ò fẹ́ kí ọmọ bá Ṣọ̀ún Gáà kankan ó tún ṣẹ́kù mọ́ láyé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe lé káàkiri tán gbogbo àwọn ogun wa pàdé níbi tí wọ́n jọ fi àdéhùn sí lẹ́yìn odi Ọ̀yọ́ báyìí ni Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yábí tó bẹ̀rẹ̀ sí ní lu ìlú ogun tó fẹ́ ja ogun tẹ́nìkan ò jà rí kí Ààrẹ Ọ̀nà Kakanfò gbógun wọ inú Ọ̀yọ́ ó lu ìlú ogun baálẹ̀ Àkàlà dúró tí gbágbágbá Adégoolú nígbà wọ́n dé ẹ̀yìn odi ìlú tí ìlú ogun dún bá Ṣọ̀ún Gáà mọ̀ sí pé arárò fún mi ẹ bá mi lọ sílé Olúbú àbúrò mi ẹnu ogun yá o nígbà wọn ò débẹ̀ Olúbú ní kí ni ogun wo ní yá ẹ sọ fún bá Ṣọ̀ún Gáà pé tó bá Mósè o ẹ sọ fún bá Ṣọ̀ún Gáà pé tó bá Mósè nígbà orí bẹ́ẹ̀ bá Ṣọ̀ún Gáà pé gbogbo àwọn èèyàn àwọn akọni àwọn ìlàrí àwọn ọmọ ogun tó kù kú àtàwọn ẹbí rẹ̀ ó wá mú koríko bẹ̀rẹ̀ ni kókó tá a máa fi ṣe ilé ń jọun ọwọ́ amẹ́yọkẹ̀ ó fi lé wọn lọ́wọ́ wọn ń kan ọwọ́ amú ìtọ́wà lódìdí rẹ̀ wọ́n kan tì tí a bá ṣe wa lóṣùṣù ọwọ́ ọdẹ mi lójú èmi bá Ṣọ̀ún Gáà mọ̀ sọ bẹ́ẹ̀ á ṣẹ́gun àtógun Ààrẹ Ọ̀nà Kakanfò tí lùlù ọ̀tẹ̀ lẹ́yìn odi ìlú àti ogun Adégoolú á ṣẹ́gun wọn. Gbági tó jẹ́ olórí ìlàrí rẹ̀ ó dúró tì í bẹ́ẹ̀ ni Ọláòtán tí ń ṣe àkọ́bí bá Ṣọ̀ún Gáà wọ́n dúró ti bá Ṣọ̀ún Gáà báyìí ni ogun ńlá ṣe bẹ̀rẹ̀ ilé bá Ṣọ̀ún Gáà tóbi o ilé ńlá ni o kódà ó ju odidi àdúgbò míì lọ àbí ìlú míì lọ nígbà àjọhùn ilé ńlá ni nígbà tíjà ń lọ lọ́wọ́ gẹ́gẹ́ bí àdéhùn Aláàfin Abíọ́dún Adégoolú wọ́n ṣílẹ̀kùn lóró wọ́n ṣí fún
Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yábí àtogun tó kó wá báyìí ni ìjà ṣe ń lọ àmọ́ síbẹ̀ náà ilé Basọ̀rún Gáà ò ṣeé wọ̀ fún odidi ọjọ́ 5 ìjà tó nípọn ń lọ. Basọ̀rún Gáà ní àwọn atamátàsé tí wọ́n mọ fàáta ẹ̀ ń bá gbé orí jáde kò bá báyìí ni ọfà ń lọ títí lọ́ fi wá dàbí ètè pé ṣé bá ṣe máa wò ní tí Basọ̀rún Gáà tẹ́mi ó sì máa ṣòfò wọ́n wá dàbí ọgbọ́n àwọn kan wá di koríko mọ́ra báyìí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní rìn nígbà ilẹ̀ ó di alẹ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tí wọ́n fi dé wọ́n wá lọ tò sí abẹ́ odi ògiri tó yílé Basọ̀rún Gáà ká nígbà ó di àsìkò tí àwọn ti bí ọmọ ta ọfà wọ́n ti gbé àti bàbà sí wọ́n na rí báyìí wọ́n he wọ́n lórí ní ewu nígbà wọ́n pa gbogbo àwọn báyìí ni wọ́n ṣe bo ilé Basọ̀rún Gáà wọ́n ráyè wu bí ògiri ilé rẹ̀ bolẹ̀ bí ogun Ààrẹ Ọ̀nà Kakanfò àti Aláàfin Adégòólú ṣe wọlé ní pẹ̀lú Ọ̀yọ́mèsì wọ́n jà o ọlá ò tán àkọ́bí Basọ̀rún Gáà jà fitagita bí alágbára ó sì bá ogun lọ gbogbo ẹni tí wọ́n bá nílé Basọ̀rún Gáà ni wọ́n pa àfi Basọ̀rún Gáà àti Gbági tó jẹ́ olórí ìlàrí rẹ̀ onìkan ni àwọn méjì wọ́n mú láàyè ọ̀wárí Olúbú níbi tí wọ́n ti ń pa gbogbo àwọn ìran Basọ̀rún Gáà kí wọ́n pa Olúbú o tí lọ́wọ́ jẹ Basọ̀rún Gáà tí wọ́n ṣe àdéhùn fún wọ́n dalẹ̀ Olúbú wọ́n sì pa kọ́mọ bá ìran Basọ̀rún Gáà lọ. Báyìí wọ́n ṣe pa àwọn ọmọ Basọ̀rún Gáà o tí wọ́n sì pa ọ̀pọ̀lọpọ̀ wọ́n pa gbogbo wọn run nígbà wọ́n wá mú Basọ̀rún Gáà tán wọ́n wá mú un lọ sí ọjà Kẹsàn-án Aláàfin Abíọ́dún Adégòólú wá ẹsẹ̀ wá lè jókòó gẹ́gẹ́ bí ọba wọ́n wá ní kí Basọ̀rún Gáà àti Gbági ó dọ̀bálẹ̀ nínú oòrùn àwọn ọmọ èkì ìgbà náà wọ́n tó wá rí pé ó ní àṣó wájú kìíní orí pulùmbọ báyìí ó ṣẹ̀bù wájú. Basọ̀rún Gáà alágbára kan náà ń bẹ ní Ìlọrin tó ti pé irú kìíní náà ṣẹ̀bù wájú ọ̀rọ̀ pọ̀ bí èèyàn ibẹ̀ ni àwọn ọmọ èké wá bẹ̀rẹ̀ sí ní ìfà wọn wá fi ń ṣe ẹlẹ́yà Basọ̀rún Gáà bẹ̀bẹ̀ fẹ́mi rẹ̀ yí pé ọ̀dà olówó orí mi ọkọ mi Aláàfin Adégòólú má pa mí o ọ̀dà sọ mí di ìránṣẹ́ rẹ kí n mọ̀ gbálẹ̀ wọ́n ní kí ni. àgékù ejò. wọ́n dáná sunlé Basọ̀rún Gáà nígbà wọ́n dáná sunlé rẹ̀ ilé Basọ̀rún Gáà jó délẹ̀ Aláàfin Abíọ́dún Adégòólú wá ní wọ́n lọ kó àwọn nǹkan tó jókù wá àtọ̀pọ̀lọpọ̀ igi wọ́n wá kó jọ wọ́n bu epo sí i nígbà wọ́n bu epo sí i tán Basọ̀rún Gáà ìwà àti olórí ìlàrí rẹ̀ Gbági ó yẹ kẹ́ ẹ yá náà o báyìí wọ́n ṣe mú Basọ̀rún Gáà tí wọ́n gbé jù sínú iná tó ti kẹ̀ láàyè wọ́n dáná sun ojókòó eérú yàtọ̀ sí àlọ́ táwọn èèyàn pa yí pé wọ́n pín ẹran Basọ̀rún Gáà kélekèle irọ́ o wọ́n dáná sun láàyè ni wọ́n pa Basọ̀rún Gáà o àmọ́ o àwọn ọmọ Basọ̀rún Gáà kan wọ́n mórí bọ́ nínú ikú nínú wọn ni Òjó Agúnbàmbárú ìtọ́jú Agúnbàmbárú bọ̀ alágbára èèyàn tó ṣe pé ó burú ó sì lágbára ó padà wá sílẹ̀ Yorùbá o kó tó padà sílẹ̀ Lúpẹ̀ ilẹ̀ Tápà ọ̀rọ̀ ń bọ̀ lórí Òjó Agúnbàmbárú ìmí ń bẹ ọmọ Basọ̀rún Gáà kan ń bẹ àwọn apá kèèyàn ní fún odidi 40 ọdún ló fi gbé nílùú Ọ̀yọ́ a rí pé mo sọ fún wa yí pé ìka ọdún Yorùbá ó máa ń lé tá a bá wá sí ìtọ́ yẹn ká sí a lè pè ní ọdún mẹ́tàdínlọ́gbọ̀n 27 years nísìnyí tó fi jẹ́ dípò tí ó fi jẹ́ 40 years fún odidi ọdún mẹ́tàdínlọ́gbọ̀n gbáko ìní àáfàá kan fi dáàbò bo ọmọ Basọ̀rún Gáà nígbà tí Aláàfin Abíọ́dún Adégòólú ẹ̀mọ̀ páwọn èèyàn alábòsí làwọn èèyàn wá lọ àmì ìmọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ kéwú wọ́n bá lọ sọ fún Aláàfin Abíọ́dún Adégòólú báyìí ní Aláàfin Abíọ́dún Adégòólú ṣe ni wọ́n lọ mú àáfàá wá nígbà wọ́n mú àáfàá yìí dé ó dọ̀bálẹ̀ níwájú ọba kí ló dé ìwọ àáfàá ó fẹ́ gbàbọ̀dé fọ́yọ́ ni kò rí bẹ́ẹ̀ o kábíyèsí o Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọmọ tẹ́ ń wò yìí ó ti wà lọ́dọ̀ mi ti pẹ́ ṣáájú kọ́rọ̀ bàbá rẹ̀ ó tó ṣẹlẹ̀ nígbà wọn wá ń pa gbogbo àwọn ọmọ Basọ̀rún Gáà sọ wá tọ́ kí n pa ọmọ kéwù mi tí ń kéwù lọ́dọ̀ mi ìdí òsì jẹ́ wọ́n dàmọ́ ni pé máa ń wé láwà ní àwé mẹ́nu sọ fáwọn Tápà ẹni ọ̀dọ̀ wọn ní Islam kọ́kọ́ gbà wọ ìlú Ọ̀yọ́ so wọ́n máa ń wé láwà ní àwé mẹ́nu ẹni òjé wọ́n dàmọ́ ó gba àwọn Ọ̀yọ́mèsì wúwo ní títí pé àwọ̀ ìdájọ́ tí bàbá ọ̀dà Aláàfin Abíọ́dún Adégòólú ni mo kí ọ àáfàá gidi nìwọ yìí
tó bá ṣe pé èmi náà ni Ọ̀yọ́ ni wọ́n pa gbogbo ọmọ mi bó ṣe dáàbòbò kan tí ó kù nínú ọmọ tèmi náà ni tíran mi ò ní parẹ́ torí náà o mo forí jẹ ọmọ Basọ̀run Gáà yìí èrò gbọ́dọ̀ rí o torí wípé Basọ̀run Gáà lọ́sẹ̀ àáfàá ìṣọpọ̀ ọmọ kí òun ni ó ti wà nílé òun kí ìdájọ́ tó dé wo nǹkan ìdínú o a rí ẹ̀rí rẹ̀ pé nínú àwọn ọmọ Basọ̀run Gáà bá mọ gbogbo wọn àmọ́ méjì tó dájú láìpẹ́ yìí nígbà mò ń ṣe àwọn ìwádìí kan ṣe àtàrè àwọn kan yọjú sí mi nígbà náà àmọ́ mo fi pamọ́ wọ́n jẹ́ ó yé mi pé ìran Basọ̀run Gáà ni àwọn o ìran Basọ̀run Gáà tó ni àwọn náà ọ̀rọ̀ pọ̀ o bó ṣe rí nù o Aláàfin Abíọ́dún jẹ ìlú rójú ìlú tòrò nígbà tí wọ́n pa Basọ̀run Gáà tán lọ́jọ́ kejì rẹ̀ Aláàfin Abíọ́dún ní ọdún bẹbẹ kó wáyé ní ọjọ́ kan ṣoṣo wọ́n ṣe ọdún bẹbẹ lọ́jọ́ kan ṣoṣo gbogbo ìlú jẹ wọ́n mu wọ́n fi rẹ́yìn Basọ̀run Gáà Aláàfin Abíọ́dún pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ó gbogbogbogbo ọ̀tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà sì ṣe ọdún bẹbẹ kó tó di wípé bàbá darapọ̀ mọ́ bàbá ńlá rẹ̀ lẹ́yìn ìgbà t'Aláàfin Abíọ́dún lọ ọmọ rẹ̀ kankan ò jẹ́ Aláàfin o kí mo lọ́mọ rẹ̀ kankan ò ṣe àwọn lè jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ báyé ṣe rójú tó láyé Aláàfin Abíọ́dún bẹ́ẹ̀ láyé ti dàrú tó lẹ́yìn tí Aláàfin Abíọ́dún lọ ìlú òrójú ìlú òtòrò tó di wípé ogun Fúlàní ọgbàlẹ̀ Yorùbá agbé Ọ̀yọ́ kúrò ní olúùlú Ọ̀yọ́ kó tó wá di wípé ọmọ Aláàfin Abíọ́dún tó wá padà dé ta lọmọ Aláàfin Abíọ́dún tó padà dé oríire ńlá méjì ló wá ṣe ọmọ rẹ̀ jẹ Aláàfin Ọ̀yọ́ ọmọ rẹ̀ tó jẹ Basọ̀run ilẹ̀ Yorùbá Basọ̀run Ọ̀yọ́ sí Ìbàdàn ọmọ Aláàfin Abíọ́dún tó jẹ́ sí àgọ́ Ọ̀jà tó di Ọ̀yọ́ tòní tí bàbá mi Lámídì ọba tó ìpérí ọba o tó jẹ́ iná ẹ̀ ní Aláàfin Àtìbà tí ń ṣe ojúlówó ọmọ Aláàfin Abíọ́dún Àgbẹ̀yìn tí wọ́n pa àlọ́ pé Basọ̀run Gáà pa Basọ̀run Gáà ò pa Àgbẹ̀yìn o òsì ọ̀sẹ̀ ọmọ Aláàfin kọ́ wá máa kiri obì ǹjẹ́ ọmọ gómìnà lè máa kiri obì Aláàfin tó lọ́lá tó lọ́rọ̀ ọmọ rẹ̀ ò lè kiri obì láéláé èèwọ̀ ni ọmọ ọba yìí kiri ọjà o Àgbẹ̀yìn ìlọ́wà bí ìlọ́lọ́fẹ́ Olúkùóyè tí ń sọ ọmọ Basọ̀run Yàmbá Olúkùóyè tí ń sọ ọmọ Basọ̀run Yàmbá Olúkùóyè àti Basọ̀run Gáà ẹbí tújọ ni wọ́n so torí nǹkan ẹbí tújọ ni wọ́n Olúkùóyè yìí ìlọ́wà bí Olúyọ̀lé ìlòwọ́n àti Àtìbà ni wọ́n tó jọ lo sáà wọn bó ṣe nínú ìtàn Basọ̀run Gáà bó o bá láyà o ṣèkà o bó o bá rántí ikú Gáà ṣèyí ó tọ́ o kó o sì sọ òótọ́ láyà ṣèkà rántí ikú Gáà kó o sòótọ́ Basọ̀run Gáà lọ o àmọ́ orúkọ rẹ̀ kò parẹ́ nínú ìwé ìtàn pé ẹni bú ẹni òfò ìkà àti ọ̀dájú ni àmọ́ síbẹ̀ èmi olùkọ́ àgbà láyé pé lásìkò Basọ̀run Gáà ńlá jagun tá a ṣẹ́gun jù nílẹ̀ Yorùbá tá a gba ilẹ̀ Benin Republic tán tá a gba Togo tá a gba Ashanti lórílẹ̀‐èdè Ghana tá a sì gba Burkina Faso tí gbogbo ilẹ̀ Yorùbá sì ń bẹ eléyìí náà ní Aláàfin Abíọ́dún ṣe títí kó tó wá dàrú lẹ́yìn ẹ̀ńtọ́jẹ̀ tẹ̀lé Aláàfin Abíọ́dún Aláàfin Àwólẹ̀ àfìpìjà ìtàn Aláàfin Àwólẹ̀ ń bọ̀ o èmi ò ní kú ẹ̀yin ò ní kú a tún gbádùn ara wa dáadáa Lájí Àbáàsì náà ní olùkọ́ àgbà tó ẹ káàbọ̀ ẹ kú ètò yìí nǹkan kí inú ẹ bá ẹ dákun bàbá ìgbà tí ṣé a lè sọ pé àwọn ìyàwó Basọ̀run Gáà wọ́n múlẹ̀ pẹ̀lú Basọ̀run Gáà mo rí Sálámí mo rí láti rí pé Basọ̀run Gáà ó ti rọ ọlọ́pàá rọ lẹ́sẹ̀ àwọn tó ń sá lọ́ngbà náà. gbogbo wọn náà kọ́ wọ́n lè rí olójú àwọn tí ó tún lè rí nínú àwọn Ayínba. tí wọ́n láfẹ́ wọn fún. àwọn alágbára máa ń dọ́là àwọn ò níyàwó rẹpẹtẹ èmi ìgan wọn lè fẹ́ ọdún mẹ́ta wọn lè má fojú kàn bí kí wọ́n mú mi wà bí ẹrú wá fún wọn bí káwọn náà máa lọ ilé ìwú mi mo fẹ́ ní bàbá yìí fi sínú yàrá tí ìrìn ọ̀bá jẹ mọ́ bẹ́ẹ̀ ilé ọlá máa ń tóbi gan. ó kò lè dáhùn mọ́ nù. bẹ́ẹ̀ ni. àwa táwọn wò wá ẹja máa kọ ìbéèrè wa sójú agbágbé ẹja máa kọ ìbéèrè wa táwọn náà bá ní ìbéèrè. ìyàwó yàwọn ọmọ pé bàbá ìyàwó ló ń jẹ́ sínú bàbá àyíbó ìyàwó bàbá ẹ̀ mọ̀ mí. ẹ tí èso ìyàwó ẹ̀ ó lè sọ pé ìyàwó ó ti níbi tí wọ́n máa ń wà àwọn ẹ̀ṣọ́ sì máa ń sọ wọn ó ti níbi tí wọ́n wà àgbègbè yẹn síbẹ̀ ní èèyàn kan ò lè ṣàìdé kùfìrí lọ́bẹ̀ ó níbo.
tí adéyẹmí lẹ́wọ̀dá bá pàdé. bákan náà bí mo ṣe máa ń sọ yìí náà lè darapọ̀ máwọn tó ń ṣe alátìlẹyìn ètò wa ètò yìí ìtàn Yorùbá a rí i pé ìtàn Basọ̀run Gáà mo dúpẹ́ lọ́wọ́ gba àwọn tó ṣe agbátẹrù rẹ̀ láti orílẹ̀-èdè Amẹ́ríkà India Canada ní London ní Italy ní mo dúpẹ́ tó fi mọ́dọ̀ bàbá mi ní ìlú Abẹ́òkúta mo dúpẹ́ o mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn tá a jọ sí ìtàn yìí náà lè pè mí sórí àwọn nǹkan ẹ̀rọ mi láti ṣe alátìlẹyìn fún ètò yín ètò wa ìtàn Yorùbá ẹ lè pè mí sórí +234 8023687432 tàbí +234 8032855888 ìní àwa náà lè òun náà láti kọ sójú ìwòran wa àwa náà lè darapọ̀ mọ́ wa torí pé ojúṣe gbogbo wa ni o ojúṣe gbogbo wa ni kò sí tó kéré kódà tó fi mọ́ àwọn irinṣẹ́ torí pé a lọ o bí mo ṣe sọ o táwa bá sọ ìtàn a lọ sí Ọ̀yọ́ tí Basọ̀run Gáà ti lo ìgbà pẹ̀lú ògo Ọlọ́run a fi hàn wá àtúnpè wá ká tún dìde láti ṣe alátìlẹyìn ká lè fi Ọ̀yọ́ ẹ̀ hàn wá a sì lọ́pọ̀lọpọ̀ àwọn àlàyé tá a ṣe níbẹ̀ ìlú Ọ̀yọ́ tí Basọ̀run Gáà ti lo ìgbà á fi hàn wá ká bàa lè mọ̀ pé nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá ká forí pa àṣẹ́kùbọ̀ orí pa àwọn alágbára jọ̀hún ká fi hàn wá. bàbá nígbà tí àwọn tẹ́kọ̀ọ́ wọlé Basọ̀run Gáà ìṣe sórí àgárá ìjókòó sàmúlò tiẹ̀ takú tó tiẹ̀ tẹ́bí ológun. ó fẹ́ jà àmọ́ àgbà ti dé àwọn kan ló tiẹ̀ fẹ́ yíra padà ó fẹ́ dẹkùn àmọ́ kò ságbára mọ́ mo fẹ́ yíra pé wọ́n lọ lágbára tí máa ń di ẹkùn tí máa ń di nǹkan àbámọ́dá ń bẹ lóòótọ́ àmọ́ agbára ti pin. bàbá àbúrò rẹ̀ tí ó gbẹ́kẹ̀lé tán pa òun ṣé kí tó fi pa ṣé ọkọ̀ lọ gbìjà ẹ̀gbọ́n rẹ̀ ni àbọ̀kítà yìí lọ ka mọ́nú létí ẹ̀ tán lọ pamọ́ bẹ́ẹ̀ àbí. sórí ọmọ yìí pé wọ́n wò yí pé tá a bá ní aṣọ náà kù oró ẹ̀gbọ́n rẹ̀ náà ló náà ó tún mú nígbà Basọ̀run Gáà mú ń dà lúrú wọ́n jọ mọ̀ sí ni mo kí ọba bá mi o mọ́gàjì Ọláwálé Ọlálérè mọ́gàjì Apabí Ẹlẹ́sìn ní ọjà àbá nílùú Ìbàdàn Bánkọ́lé Apabí Ẹlẹ́sìn ìlú Amẹ́ríkà ni bàbá ti ń wò mí mo kí ọba bá mi dáadáa ara àwọn alátìlẹyìn wa nù. ìbéèrè o ó ní olùkọ́ àgbà nígbà tí àwọn ogun wọ̀nyí ń ṣẹlẹ̀ wọ́n ní ipò wo ní Ilé-Ifẹ̀ wà pàápàá jùlọ onílẹ̀ Ọọ̀ni Ilé-Ifẹ̀ ipò wo ni wọ́n kó lásìkò gbogbo ilẹ̀ Yorùbá ń bẹ lábẹ́ Aláàfin Ọ̀yọ́ bí mo ṣe sọ ṣáájú gbogbo ilẹ̀ Yorùbá ń bẹ lábẹ́ Aláàfin Ọ̀yọ́ bí mo ṣe sọ ṣáájú nígbà tí ilẹ̀ Yorùbá kò lábẹ́ Aláàfin Ọ̀yọ́ tán tó di pé a pín ìgbàun apá kan ilẹ̀ Yorùbá tó bọ́ sọ́wọ́ Ìlọrin apá kan tó bọ́ sí ọwọ́ Ìbàdàn àwọn apá kan sì tó wà lábẹ́ Aláàfin ní àgọ́ Ọ̀já tó di Ọ̀yọ́ a rí láti gbogbo tí ń jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Òkìtì lónìí wọ apá kan ìpínlẹ̀ Oǹdó wọ́n tún ti wà lábẹ́ Ìbàdàn rí bó ṣe rí nu ṣẹ́rí àtàbá ń sọ ìtàn kì í ṣe pé a fi ń bu àwọn kan kéré mo sọ fún wa mo ní Ilé-Ifẹ̀ lórírun ilẹ̀ Yorùbá àmọ́ olúùlú ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ ni ọ̀tọ̀ lórísun ọ̀tọ̀ ni olúùlú ẹ mọ̀jà àdàpọ̀ mọ́ra wọn nígbà agbára Ọ̀yọ́ kọjá bẹ́ẹ̀ ṣe o. bàbá ó dàbí Àbújá náà ni sí ibi sí àwọn ìlú yòókù. bẹ́ẹ̀ni bó ṣe rí Àbújá lágbára ti ń jáde wá ibẹ̀ làṣẹ ti ń jáde wá sílẹ̀ Nàìjíríà. ìdálóbi ìkẹsà bàbá tó bí láìwọlá ìdá tó jọba ní gbogbo Ọ̀yọ́ ń lòdì gbà. àbá rí wípé Aláàfin ò ní bí wọn kẹ máa bọ ọ̀dọ̀ ọlọ́lá kiri ọbọ Ọ̀yọ́ òfin yàn kẹ lọrẹ ìsàtìgbà àti kálóńgbòmòdì Ọ̀yọ́ jẹ ajíṣe bí Ọ̀yọ́ làárí ìran bàbá yìí ẹsẹ bí bàbá ẹnì kọ̀ọ̀kan àtàndálà láàárín Ọ̀yọ́ jẹ. ẹni yìí Prince Adédoyin Ọlálẹyẹ wọn làwọn ò gbàgbọ́ yìí pé Ilé-Ifẹ̀ mọ̀ já kọ́ Yorùbá mọ́tàbá lè kọ́ Yorùbá yìí pé àwọn ò gbàgbọ́ pé Ilé-Ifẹ̀ ń bẹ lábẹ́ kínní ẹ má bá mi jiyàn olùwádìí ìjìnlẹ̀ lèmi ó ní Ìbàdàn ìlú Ìbàdàn nígbà tí Ìbàdàn tí wọn ò tí ì mọ ìjọba tí Ìbàdàn ń bẹ ní baálẹ̀ ó níye Ọọ̀ni tí Ìbàdàn fi jẹ ní Ilé-Ifẹ̀ kò rújú sẹ́rí ẹjọ́ ẹ má ìtàn là ń sọ̀rọ̀ pàlú alágbára adé ìṣẹ̀ǹbáyé ní bẹ nílé Ifẹ̀ bí ìlà ṣe tóbi tó sọ pé adé ìṣẹ̀ǹbáyé ní bẹ lórí wọn wọ́n wà lábẹ́ Ìbàdàn rí
ẹ rántí pé Ifá Ọ̀ṣun aládé ìṣẹ̀ǹbáyé bí Ọ̀ọ̀ni náà ṣe aládé ìṣẹ̀ǹbáyé náà wọ́n ní Ifá Ọ̀ṣun àwọn ọmọ Ọbàtálá ó wà lábẹ́ Ìbàdàn. Iléṣà ogun kan ò kó Iléṣà ní Ìbàdàn kó wọ́n sì fi ọwá bíi 3 ni wọ́n fi jẹ nígbà tí wọ́n ń bẹ ní abẹ́ Ìbàdàn. Kí ló fa tẹ́fẹ́ fi ja ìjà òmìnira ìjà ogun Èkìtì parapọ̀ kí ló fà á síbẹ̀ fẹ́ gba òmìnira kúrò lábẹ́ Ìbàdàn ní ogun Èkìtì parapọ̀ lọ́ọ́ béèrè tán. Gbogbo ìwé tó kálukú fọwọ́ sí ni mo ní lọ́wọ́. Ìtàn yàtọ̀ sí àfi bú ẹnìkan ọ̀nbẹ Ilé Ifẹ̀ ti wà lábẹ́ Ọ̀yọ́ rí kìí ṣe ọ̀rọ̀ pé à ń fi tàbùkù kọ́ bí tàn ṣe rí ẹ̀ẹ̀mọ́bí tí Ilé Ifẹ̀ pàṣẹ dé ni àṣẹ Ọ̀yọ́ ẹ̀ẹ̀mọ́bí tí Ọ̀yọ́ pàṣẹ dé àṣẹ Ilé Ifẹ̀ ó kọjá ẹnu Ilé Ifẹ̀ àṣẹ Ilé Ifẹ̀ kò dé Iléṣà lásán àṣẹ Ilé Ifẹ̀ Iléṣà sì ni ọwọ́ inú ilé àṣẹ Iléṣà ọwọ́ ẹnu ọwọ́ gbà nílé Ifẹ̀ ni. Káwá wo Ọ̀yọ́ kódà Lísàbí lọ́kọ́ dìde ìjọ òmìnira kó òun fẹ́ kú lábẹ́ Lísàbí Ẹ̀gbá òun fẹ́ kú lábẹ́ Ọ̀yọ́ kètùsí Ọ̀yọ́ ilé lọ́nà jíjìn ni o ní kọjá Ìlọrin lọ́n là ń sọ o ẹ wá wò ó sí àwọn orílẹ̀ Ẹ̀gbá. àná ń jìn pọ̀ bàbá. So ìtàn ó yàtọ̀ sí pé àlọ́ àbí àròsọ káwá máa sọ̀rọ̀ nígbà tí wàá sọyún sọ wá ní pé adé ìṣẹ̀ǹbáyé ò sí nílé Ifẹ̀ mọ́ kò sí lówù mọ́ kò sí ní Ìlá mọ́ ṣùgbọ́n à ń sọ̀rọ̀ nípa agbára ọ̀dà nígbà tí Basọ̀rún Gáà ń ṣe tiẹ̀ ní Ọ̀yọ́ tó fi agbára tó fi ń mú àwọn Aláàfin ṣètàní ọ̀mọ̀pá Aláàfin ju Basọ̀rún lọ tí wọ́n já ìjọba Ọ̀yọ́ náà gbà pàtì bí ṣe ń rínú táwọn àwọn ìlú a máa fi ogun kóòlù ẹgbẹ́ wọn. Gbogbo àwa tá a sì ń pera wa lọ́mọ Odùduwà lónìí ìjagun gbàlú ń bẹ kìí ṣe gbogbo alọ́mọ Odùduwà ọ̀rọ̀ bòmí ìnú lọ́jọ́ iwájú nínú ìtàn àti ìwádìí. Torí náà tá a bá sọ fún ayé pé gbogbo ìlú wọ̀nyí abẹ́ ọ̀dà nígbà tí baálé Àpòmù tó sá lọ sí Ilé Ifẹ̀ nígbà tí a ó lẹ̀ jẹ Ọọ̀ni Ilé Ifẹ̀ lóun ò lè gbà á wọ́n gbé orí baálé Àpòmù láti Ilé Ifẹ̀ wọ́n lọ gbé f'Aláàfin ni pé òun ò tó kojú ogun Aláàfin Ọ̀yọ́ kò rújú tí ó bá sí lábẹ́ Aláàfin ni ìbọn yẹ kó dúró kó dáàbò bo ìlú abẹ́ rẹ̀. Olùwádìí ìjìnlẹ̀ ní Lájí Abbas èmi èsì ọ̀pá àlọ́ bó bá ṣe rí ni màá ṣe sọ bó bá ṣe rí ìní ń ṣe sọ. À ń sọ̀rọ̀ ǹgbà tí ayé Ògún tó di wípé alágbára ní ń pàṣẹ tídà ọba ọ̀jẹ̀ èèyàn mọ́ tídà alágbára ń jẹ́ èèyàn bó ṣe rí nù àbáwá tá a bá tó ní ìbéèrè mi àbí ìbéèrè tó wà ń bí. Ismail Surajudeen Ọlálékan wọ́n ní bẹ́ẹ̀ ni tá a sọ bó ṣe rí nù. àwọn èèyàn mi kórìíra òtítọ́. a lè sọ pé àwọn èèyàn kórìíra. James Andrew James ó ní pé Ifẹ̀ ń bẹ lábẹ́ Ìbàdàn jù bẹ́ẹ̀ ni bó ṣe rí nù àní gbogbo òlú tá à ń pè ní ìpínlẹ̀ Ọ̀ṣun tòní àti ìpínlẹ̀ Èkìtì wọ́n ti wà lábẹ́ Ìbàdàn rí ọ̀dà tani ọ̀mọ̀ yìí pé adé tí ń bẹ lábẹ́ Ọlọ́fà kì í ṣe ẹgbẹ́ ti Ìlọrin torí pé baálẹ̀ ní Ládẹrin jẹ ọba sì ní Ọlọ́fà ọ̀dà ṣé Ìlọrin lónìí olónìí èwo ló tóbi jura wọn lọ lọ bèrè nígbà tí Ìlọrin gba agbára tán Ìbàdàn lọ já ọ̀pọ̀lọpọ̀ ìlú míì gbà ìlú tó sì bá wa dáàbò bo lẹ Yorùbá níbi àṣẹ́kùbọ̀ ilé Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ kọ́ já wọn dúró ní òjò wọn rọ́nà kọjá kó tó di pé Ìbàdàn náà wá dìde kó tó wá dìlú alágbára. Ìtàn Ìbàdàn ń bọ̀ ìtàn Ìbàdàn jagunjagun ń bọ̀ lọ́tọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ní ẹ̀rí kìí ṣe pé bóyá a fi ta àbùkù ìlú kan kò ní gbogbo ilẹ̀ Yorùbá kò sí ọba tó lo dáúlà bíi Aláàfin Ọ̀yọ́ kò tíì sí kò sì tún lè sí mọ́ láíláí torí pé ìbò ti gba sáà lọ́wọ́ wa. ìní tó ṣe pọ̀pọ̀lọpọ̀ tàbí àwọn ẹ̀ bá ń sọ nílé Ifẹ̀ wọ́n gbogbo bíi tí Aláàfin Ọ̀yọ́ fi ogun gbà àwọn wá ń pè wọ́n lọ́mọ Odùduwà àwọn èyí sọmọ Odùduwà àwọn Àṣàtì ní Ghana yìí sọmọ Odùduwà àwọn ti Bẹ̀nẹ̀ wọ́n èyí sọmọ Odùduwà ó ń kálukú lọ́mọ bíi tí ìran wọn ti wá ogun la fi gbàbẹ̀ àwọn ti Tógò èyí sọmọ Odùduwà ogun la fi gbàbẹ̀ ti Burkina Faso èyí sọmọ Odùduwà ogun la fi gbàbẹ̀. ọ̀dà èyí tí ò tiẹ̀ wàá rújú nínú ìlú gan nípínlẹ̀ Ọ̀ṣun ní gímú wa
ọba Olúfọ́n ìlú kan bẹ nípínlẹ̀ Ọ̀ṣun ẹ sọ pé ẹ lọ sí Ifọ̀n Ọ̀ṣun ẹ lọ bẹ lọ béèrè ìtàn bí wọ́n bá pera wọn lọ́mọ Odùduwà bí adé àrè ńlá tó wúwo ní òdiwọ̀n 70 kìlò bí Ọ̀ọ̀ni ṣe ní adé àrè ní bàbá mi Olúfọ́n Ifọ̀n Ọ̀ṣun náà ní adé àrè kò wá sí ọba tó ní adé tó Olúfọ́n ní gbogbo ilẹ̀ Yorùbá kò sí ọba náà ibẹ̀ wọ́n ti máa ń ṣe ọdún Orólú ọdún adé ẹ bá ní mo parọ́ lójúlówó adé ìṣẹ̀ǹbáyé ẹja lóyìnbó òríjínà adé gidi ládé ìṣẹ̀ǹbáyé kò sí ìlú tọ́pọ̀ tó ti Ifọ̀n Ọ̀ṣun ìlú kan bẹ tẹ́ máa ń lù ládé Aláàfin ọ̀ládé adé Orólú ni wọ́n gbà fáláàfin ọ̀rọ̀ pọ̀ lórí èèyàn ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ níjọ́ tí gbogbo ọba bá ń lọ sí ààfin Ọ̀yọ́ wọ́n bọ́ agbádá lẹ̀ Olúfọ́n nìkan ni kì í bọ́ agbádá tí ò sì ní ku eérú sára ọ̀rọ̀ pọ̀ ń bẹ ìnípẹ́ ẹja ṣèwádìí nǹkan rojú bá a ṣe rò lọ nǹkan ju bá a ṣe rò lọ ìtàláfíà là ń sọ àfi tàbùkù Ilé-Ifẹ̀ àfi tàbùkù Ọ̀nìrìṣà àfi tàbùkù gba àwọn ọba tó kù àwọn ọba ńláńlá làwọn ọba aládé ìṣẹ̀báyé wọ́n ń bẹ nípínlẹ̀ Èkìtì wọ́n ń bẹ nípínlẹ̀ Oǹdó wọ́n ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ kódà wọ́n ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ń bẹ nípínlẹ̀ Ògùn àbí bàbá mi Àwùjalẹ̀ Ìjẹ̀bú ń kọ́ síwọ̀n ìṣọba aládé ìṣẹ̀báyé tíjọba sì tẹnubọ ìlànà àti ìṣèjọba ilẹ̀ Ìjẹ̀bú níta ẹ̀gbọ́n rí ẹ̀gbọ́ ẹni tí ó bá sọ̀rọ̀ nípa ìṣèjọba àti ìlànà ilẹ̀ Ìjẹ̀bú yóò múra torí wípé nǹkan kì í bẹ̀ torí náà ẹja mọ ìwádìí ìlàgbèkà kìí ṣe àlọ́ ìwádìí ìlàgbèkà. bàbá nínú ọ̀rọ̀ yín tẹ̀ ń sọ sí ẹ pé báwọn bàbá dé ọ̀dọ̀ Aláàfin ni wọ́n bàgbẹ́ rẹ̀ wọ́n mọ̀ tún bu ewu ara ẹ̀kẹ́ tán bu ewu ara. ò lè dán láwájú Aláàfin aṣọ wọn ó ṣe. ń gbọ́ pé wọ́n ti bọ́ kínní lẹ̀ ìní wípé nígbà tí ọ̀pọ̀mọlọ́ba ńlá ti ń gbàdọ̀ bálẹ̀ ọba nígbà bá wà lọ́tọ̀ ọba wa ń yan àgbádá òun ṣe bí tòótọ́ níwájú Aláàfin. nǹkan àwọn èèyàn ayé ti lọ nílẹ̀ Yorùbá ayé ti lọ. ẹnìkan bèbè bàbá ó ní báwo ni ti Ọ̀yábí ṣe jẹ́ nítorí orúkọ Yorùbá ni. ìlú Yorùbá ni Ààrẹ Ọ̀nà Kakanfò ara ìlú àmọ́nà Ọ̀yọ́ ìlú Ọ̀yọ́ ni ilẹ̀ Yorùbá ni ní àjàṣẹ́ méjì ní ń bẹ o àjàṣẹ́ ẹ̀pọ̀ ń bẹ o àjàṣẹ́ kan ti bá Benin Republic lọ bí bá Benin Republic ẹ̀ lọ sí ni wọ́n fogun gbà á nígbà wàhálà dé ilẹ̀ àwọn Benin Republic tá a ti mú lẹ́rú lórí báwọn náà tó wá ń mú wa lẹ́rú ni wọ́n fogun gbà ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ gbogbo nǹkan tó yẹ ká mójútó ní Ìlọrin ni wọ́n ń sọ Ìlọrin o gbogbo àwọn ìlú yìí tó ti bá Benin Republic lọ́jọ́ òla padà níjọ́ Kétu ó padà sọ́dọ̀ wa a sọ̀rọ̀ lórí èyún Ìlọrin ni o ṣé Ìlọrin tá a ti ń gbé láyọ̀ àtàláfíà tí ò sí wàhálà ní kẹ́ ẹ kógun wọn sáà mọ́ tí wọ́n fojú wọn rí Kétu a máa sọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ti Ìlọrin ni o ẹ lọ jà kárí yín ẹni tí ó bá sì dé lọrin kò lè mọ bí ṣe rí àwọn ìdílé Àfọ̀njá àti ìdílé Hálímì ti fẹ́ra wọ́n bára wọn ṣe báàlù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n sì gbé láyọ̀ àtàláfíà state of harmony ni wọ́n ń pe Ìlọrin ìlú àlàáfíà ó wù wọ́n fẹsẹ̀ Islam lọ́lẹ̀ ṣùgbọ́n kò sí láì fi ń bẹ̀ yí pé ọ̀dà o ẹja àjọ máa pín tó bá wù wọ́n déédéé ṣùgbọ́n èmi olùkọ́ àgbà ìní bá wọn sọ ìtàn tí ó dogun tí ó dọ́tẹ̀lẹ̀ láyé nígbà àwọn kan ń sọ̀rọ̀ àwọn Haúsá tẹ́ máa ń kiri ẹ̀ wá kí wọ́n ń kó bọ̀n wá mo ní ìbọn wo wọ́n ń kó wá Haúsá tí ń kiri ẹ̀ bá káwúsá tí ń kiri ẹ̀ wá láàrin ìgboro kọ́ wá gbébẹ̀ kọ́ máa pa wá èèyàn mélòó ní ọ̀pá láàrin ìgboro gbogbo nǹkan tí ò jọra wọn Haúsá ẹ̀sẹ̀ máa wá tajà ń bì àwa náà ń kó pákó à ń kó obì à ń képo pupa à ń kó àwọn nǹkan míì lọ sọ́dọ̀ wọn à ń kó lọ sókè ọya bẹ́ẹ̀ bá débẹ̀ ọmọ Yorùbá ti ń bẹ lókè ọya wọ́n lé ní mílíọ̀nù 5 wọ́n ń bẹ káàkiri wọ́n ń jẹ ọba Yorùbá ní Kánò wọ́n ń jẹ ní káàkiri ẹnìkan ní gbogbo ilẹ̀ Yorùbá àwọn Haúsá wọn mọ̀ ní Sẹ́ríkì àwa náà lọ́ba Yorùbá ń lé Haúsá àní lọ sílùú Kánò lọ sórí Google kan lọ wò ó kọ́ lọ mọ̀ wò ó yọ̀ mọ̀ gbé wá fún ọ ẹnujọ́ mẹ́ta wọ́n jẹ ọ̀tún ọba Yorùbá ní Kánò tí ètò ìjọsùn méjì lọ ká gbé nígbà ayé àlàáfíà nígbà àwọn kan ń pariwo revolution ìyẹn kóyàwó àtọmọ rẹ ṣáájú ọ̀nà àlàáfíà ń bẹ tá a fi lè gba nǹkan ọ̀nà àlàáfíà ń bẹ láì ṣe pa á jà kí ni tá a fẹ́ gbà mí ká sọ ẹ̀mí ara wa nítorí pa a fẹ́ jà fún ìlú kò sí gbogbo ogun tá a lè jà láyé yìí
kò sí gbogbo rògbòdìyàn tó lè ṣẹlẹ̀ láàrin ìlú ìjókòó àlàáfíà náà ni ó parí rẹ̀ fásitì pé ìjókòó àlàáfíà ni ṣe já ti ìjókòó àlàáfíà wájú ọ̀dà nígbà tí wọ́n ń pariwo àwọn Fúlàní ń dáràn wọ́n ń pagbá wọ́n ń pàwo ṣèbí gbogbo àwọn ọba wa lọ nígbà bàbá wọ ní ìrìsà kọ́kọ́ lọ mo ní ìlọtara wọn lọ nígbà wọn lọ mí nísìnyí wọn ò kó gba àwọn ọba lẹ́yìn lọ wọ́n kó wọn lọ àbí wọn ò kó wọn lọ wọ́n lọ ìlọ ti Yorùbá nù àmọ́ nígbà tí gbàkejì ààrẹ wá ìwọ̀n ń lọ káàkiri lọ bá àwọn ọba sórí pé wọn ò mọ tí wọ́n ń ṣe àní wọ́n ń pa wáyé lọ ṣèpàdé kí ni àwọn aláàbò wà fún ṣé wọ́n yé wá padò ní ẹ̀dẹ̀ àwọn aláàbò ta ajẹ́pẹ́ alábòsí ni yín èmi sọ gbogbo ẹni mo fi sọ alábòsí ni Ọ̀ṣínbàjò igbákejì ààrẹ alábòsí láàrẹ wa àwọn aláàbò gbogbo márosẹ̀ ẹ kó wọn sí gbogbo igbó kún gbogbo express wa láyé ìjọ igbó máa ń jìnà wọ́n san àwọn wo ní ń gba owó rẹ̀ tí wọ́n ò san ìjẹ́ gbé wọn lọ ilé ẹjọ́ bí ìjẹ́ ṣèwádìí wọn sáwọn ọlọ́pàá ní helicopter kí ní droid àwọn ìbò ẹ̀sẹ̀ ń ṣe tó pé yọ́ mọ fò káàkiri yọ́ mọ ṣe àmì gbogbo kan tí bá ń lọ ìjẹ́ gbogbo ẹ̀ wà sọ́wàbí àwa ń sọ̀rọ̀ ẹ̀wé ilẹ̀ tí ń sọ̀rọ̀ ẹ̀gbẹ́ mọ́ jagun ẹ̀yin tẹ̀ mọ́ tẹ̀ ń ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò sì kọ̀wé sí gbogbo àwọn gómìnà ṣé wọ́n fèsì mo sì jóyè wá pé àwọn gómìnà ò lè fèsì torí pé ẹgbẹ́ méjì ni ẹgbẹ́ àjìjàgbara ní OPC tí ààrẹ bá kọ̀wé lórúkọ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá olóyè ilẹ̀ Yorùbá ni táwọn gómìnà ọba fèsì alábòsí ni wọ́n kìí ṣe OPC lọ́kọ̀wé Ààrẹ Ọ̀nà Kakanfò olóyè lọ́kọ̀wé wọ́n gbọ́dọ̀ fún lésì padà ṣùgbọ́n tó bá kọ́ lórúkọ OPC wọn ò gbọ́dọ̀ fún lésì èmi náà faramọ́ sórí pópé méjì torí pé ẹgbẹ́ àjìjàgbara ní OPC wọn ò fowókọ́lẹ̀ lọ́dọ̀ ìjọba àpapọ̀ àbọ̀jọ̀ ìjọba ìpínlẹ̀ tí wọ́n bá fi lè wá fèsì tí wàhálà bá dé àwọn gómìnà ni wọ́n sọ pé wọ́n ń dà lúrú torí pé òfin orílẹ̀-èdè ti so gbogbo Nàìjíríà papọ̀ ṣùgbọ́n tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá kọ́ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá olóyè Aláàfin Ọ̀yọ́ dandan ni káwọn gómìnà ó fèsì tí wọ́n bá wá fèsì tó fowókọ́ tí ọ̀kọ́ nílẹ̀ ta ẹ́dẹ́ẹ̀dì ti OPC tọ́kọ́ lórúkọ Ààrẹ Ọ̀nà Kakanfò dandan ni kí wọ́n fèsì bàbá mi kú bàbá yèyé náà sì ti kọ̀wé sí wọn ìjẹ́ wọ́n dá bàbá mi kú bàbá yèyé ló ń bí sí bàbá mi Ọ̀nìrìsà náà kọ̀wé níta wá rí ni pé igbákejì ààrẹ wa wọ́n mọ Yorùbá gbá ilé wa ń lọ káàkiri lórí kíni ṣe é kó sì sí aláàbò wá ẹ̀ṣọ́ sì ń tẹ̀lé wọ́n kí ẹ̀ sì kó ẹ̀ṣọ́ lọ sí gbogbo ibi tẹ́lẹ̀ tí ń pa àwọn èèyàn yìí kẹ́ẹ̀dá àwọn ẹ̀ṣọ́ bẹ̀ láì sí àwọn ọlọ́pàá tẹ́lẹ̀ tó wá kó bẹ̀ tó gbé owó ni wọ́n lọ́ mọ́ gbà ó tó bá wá sí pé kọ̀ wá rí bẹ́ẹ̀ kẹ́lẹ́kọ̀ọ́ ẹ̀dá ní kìí ṣe ẹ̀ṣẹ̀ o tábà fi máa para wa tí Yorùbá ó máa pa Haúsá tí Ìgbò ó máa pa Yorùbá táwọn á máa dojú kọra wa ọ̀fọ́n àtọ̀ sí gbẹ̀gìrì inú kẹ́lẹ́kọ̀ọ́ kẹ̀kẹ́ ẹ̀dá ní gbogbo tó bá lè mú ká pa kò sí ní tá a fẹ́ jẹ lérè mi ká para wa àmọ́ Yorùbá ẹja ronú bàbá wo Ògúndé wí Yorùbá ó sọ Yorùbá ní bọ́ọ̀lù fẹ́ bá gbá wa sókè wọ́n gbá wa sílẹ̀ àwa tá a ti wà lókè téńté Yorùbá ò láṣẹ lẹ́nu mọ́ ẹwọ́ tó tá a ti pa àṣẹ lọ́wọ́ àti pé wọ́n ń pàṣẹ lé wa lórí Yorùbá wà ń lọ ọlẹ̀ Yorùbá ń lọ ọlẹ̀ ọ̀rọ̀ sì ń bọ̀ lọ́jọ́ iwájú tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìtàn Yorùbá tó àní rógun o Fúlàní Haúsá ti fi Nupe Borno ni o Ìgbò ni o Delta ni o Yorùbá ni o gbogbo ẹ̀yà pátá kágbà pé kan náà gbogbo ẹ̀yà dúdú ni wá bá a bá bẹ̀rẹ̀ ogun èyìnbó ṣòwò wọ́n ta bọ́ǹbù wọ́n ta ìbọn fún wa wọ́n á sì para wa àwọn wọn sì láwọn ń bọ̀ wá parí ìjà wọ́n jókòó lórí ọ̀rọ̀ wa wọ́n bá wù yín kórè yín ó pé ẹ̀yin òpònú àwọn wèrè tẹ́ńdà lóru wọn bẹ nílé ìgbìmọ̀ asòfin owó ńláńlá ń gbà kí lorúkọ ṣéwù àbẹ́wò wọn ń pè léèdì bí Kánò ní bí Kaduna níbo ló ń ti wá òun náà ní revolution wo lórí burúkú olè ọgbà almost 600 kìíní kan million òun ló fẹ́ ṣe revolution olè owó wa ìwọ náà fẹ́ ṣe revolution kọ ọmọ mi ò ní bá wọn nípìn bẹ́ẹ̀ náà mi kò ní ẹ bá fẹ́ kú ni ọ lọ kú kú ọ̀wọ̀wọ̀ ẹ bá fẹ́ kú kéèkàn ẹ já fi ìjọba olóṣèlú lẹ̀ ká gbárùkù tì wọ́n kí wọ́n ṣe kọ́ yanjú ni ẹ̀yin èèyàn náà ẹ má gbowó kẹ́ ẹ tó dìbò ìbò tí wọ́n ṣe lọ àti PDP àti APC wọ́n ná burúkú owó ẹ bá lè jáde wá àti gómìnà ni àti sẹ́nẹ́tọ̀ àti pé ìnáwó aráàlú kan dìbò fún mi ni ẹ ń tanra iṣẹ́ òpònú lẹ pè wá ẹ̀yin nu ẹ pàdé pẹ̀lú Ọlọ́run ẹ múra sí àwọn tó nẹ́tà náà dà torí ìbò wa tẹ́ ẹ fẹ́ kó ẹni tó kú ònípò tí wọ́n gbà ẹni tó kó òun kókó wọ sàárè kọ̀tán
kókó wọ sàárè ọ̀dà ikú àṣàrà ìlú oníjọ́tẹ̀ni pa òun jù ó lóun wá wá ẹnìkan lọ ilé ó lóun ọ̀bá ó lóun wá gbọ́ tíyàwó rẹ̀ sọ pé ń bẹ láàrin jọ̀ wá wà lọ́jà ó lóun wá retí ń ná bàtà bàbá sẹ́ẹ̀sì rò pé bàtà yìí yóò lè lo ọdún 7 èyí tó wá délé tóun ọ̀bá tóun fẹ́ pa àǹfààní kan ni pé kádàrá ló ní kó wà lọ́jà ìwọ̀n á ná bàtà pé oníbẹ̀rẹ̀ rẹ ti wá pa òun pé ìwọ bàtà ọdún 7 ó ní fẹsẹ̀ kàn kí wàá nílé ayé tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ Ọlámilékan ẹ̀fà wa dágbére kó tó gbà mọ́ ta sáré. bọ́ba láyà kó o sòótọ́ bọ́ba láyà kó o ṣèkà bọ́ba rántí ikú gáà kó o sòótọ́ ìwé lèmi ó ṣe o èmi ò ní ṣèkà bí ibà lè gbà yín dọ̀hún agbọ́dọ̀ àtàjọ gbádùn ètò yìí dídúgbà tá a tún pàdé káyọ̀ fún ìpàdé. tó ọmọ méjì. gbẹ̀yìn tẹ́jẹ́ bá gbẹ̀yìn tájọ bẹ̀rẹ̀ tó látàpá kìíní Basọ̀run Gáà títí dé apá keje lónìí àdúpẹ́ lọ́wọ́ yín àtẹ̀yìn tẹ̀sán nígbọ̀wọ́ ètò Basọ̀run Gáà lágbára Ọlọ́run a tún mọ bára wa ṣe dáadáa ẹ tún pàdé wa lórí ìtàn mi ta tún mú bọ̀ wá fún yín tí bàbá mi tún gbẹ̀ ní tí gbé bọ̀ ní ó ń gbóná fẹ́lifẹ́li lágbára Ọlọ́run láyọ̀ láfi pàdé. Adon James mo ti rí ní tẹ́ẹ̀kọ́ tá a bá parí ètò ń kàn sí yín tó mo dúpẹ́ bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ ọmọ mi Akọ̀ríb Akíndọ́lá tó ṣe wípé onímọ̀ tó gbogbo irinṣẹ́ o tá a bá fẹ́ bẹ̀rẹ̀ ètò òní ọ̀bà wa tó tá a bá tó parí ètò òní náà yóò tó kù tó ọlọ́wọ́ ọ̀dẹ́ wa nù òun náà ló ṣe kínní lógò ìtàn Yorùbá ọ̀hún pé àmọ́tọ́yá ìwọ náà wá ṣe nǹkan kan fún ìtàn Yorùbá òun náà ni mo dúpẹ́ o. ẹ̀jú náà fojú wọn kọ́ ọmọ ọmọ bẹ mí tòótọ́ ọmọ tó jọ dájú tó àdúpẹ́ o bá a ṣe ń ṣe nù o àwa náà ń sapá wa o nínú ìdàgbàsókè àti ìtàn Yorùbá orúkọ wa bó ni ò ṣe ní parẹ́ bó la yóò ṣe máa rántí orúkọ wa ní rere ẹ lè pè mí lẹ́yìn ètò lórí àwọn òǹkà ẹ̀rọ mi bí mo ṣe máa ń sọ lórí +234 +234 8023687432 tàbí +234 803285588 mẹ́ta onímọ̀kọ sójú agbègbè wa ẹ lè pè mí lẹ́yìn ètò káyìn náà darapọ̀ máwọn tó ń ṣe alátìlẹyìn ètò ìtàn Yorùbá èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas ni o tó lórúkọ ládé lórúkọ ẹni tó jagun ṣẹ́gun Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá mo máa ń kí wa o lórúkọ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tòní Ìbà Gani Adams ìbí ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín mo sọ fún wa pé ejò kò ní rọrùn wèrè pè láyè kó dúró a fẹ́ lọ sí ìlú Ọ̀yọ́ o ẹ kàn sí wa kẹ́ẹ̀sì alátìlẹyìn lílọ bíbọ̀ rẹ̀ ire o. orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà. a tún pàdé nù lórí láago 9 alẹ́ ní sóbì ẹ̀fẹ̀ lọ́la pẹ̀lú ògbọ́ Ọlọ́run.